kẹsẹ̀ bomi o béèyàn bá sì kì í bomi kó ṣe kíni kó dúró déédéé. Omi dà. ìwọ́jọ́ máa dún bẹ́ẹ̀. òun ló ní kó máa dùn létí aráyé ká máa wí ká máa fọ̀ kí gbogbo ẹ̀ kó máa ṣe kíni ayé nù. Ọba Jẹ́lẹ́. nínú omi tá a bá mú mi àtúnṣọ pé ayé ló dùn lóní ká wá jẹ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Bàbá wa His Royal Majesty. Ọba Adéyínká Adésínà Àkànfẹ́ Ọbáwálé Arólú àkọ́kọ́ wọ́n ní wọ́n ti wà láàrin wa. ẹ̀sìn kábíyèsí o. Custodian of Yorùbá Traditional and Culture of Kaduna Kingdom. wọ́n ti wà pé. wọ́n ní wọ́n ti wà láàrin wa. wọ́n ti wà láàrin wa. akíbàbá o. ẹ̀kú jókòó. olóòjé inú. wọ́n ti wà lóde. bákan náà bàbá wa tí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n gba àmì ẹ̀yẹ lónìí. táwọn náà tún jẹ́ orí adé. orí adé. tí wọ́n jẹ́ ọrùn lẹ̀kẹ̀. His Royal Majesty Ayọ̀adé Abíọ́lá Olúṣẹ́gun Baálẹ̀ Àrọ̀rọ̀ Mákindé. bàbá ti wá dé ilé ìwé èèyàn mẹ́ta ló wà sí i. ẹ̀jẹ̀ ṣe kára ló fún bàbá o. mo lọ sùn akíbàbá dàbọ̀ sí àríwá. gbogbo ìkùràmọ́ àtàwọn olórí wọn ti wà lórí ìdókòwò. Ọba Jálẹ̀ ó ti ní àgbà nígbà bàbá òkúkú ní bínú sí wa ibi agbára wa Nàìjíríà nù ibi African time ká wa dérò níbi àkókò òkèyìn àti bàbá aláwọ̀ ìjọba. bàbá mi Abdulateef Musibau Ọlájídé wọ́n ti wà ń bí. wọ́n ní wọ́n ti wà láàrin. báwa fẹ́ràn ọ̀gbẹ́ni Akínọlá Gbénga àwọn náà ti wà bí ẹ̀ka tẹ́wọ́ wọn sílẹ̀ tó wọ́n ti wọ́n. bákan náà wọ́n ní nínú àwọn aládé ẹ̀yẹ wa Alahaj Ọláìbí Tírímìsí Àkànní wọn láwọn náà ti wà láàrin wa. ẹ máa fún wọn ní àtẹ́wọ́ lórí ọlọ́ọ̀. ẹ má má bínú àṣírí ọ̀tá sì sọ àwọn tá a sáré ṣàfihàn wọn nísìnyí wọ́n ní nínú àwọn olùdánilẹ́kọ̀ọ́ wa nínú ọgbà yìí. nínú ọgbà yìí àwọn lẹ́kítọ́rà. àwọn lẹ́kítọ́rà wa ní. tí wọ́n fààyè gbà wá. wọ́n fààyè gbà wá. nínú ibi tá a wà yìí ọ̀gbẹ́ni Lateef Musibau Ọlájídé Akíyó Finance. Akíyó. Akíyó bàbá. bákan náà ni ọ̀gbẹ́ni Akínọlá Olúgbénga àwọn náà ti wà bí ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. bákan náà nínú àwọn olóyè àṣà ìyàwó ọgbọ́gbọ́láńlé Àṣàkẹ́ Ọlátẹ́jú sí aláṣẹ àtọ̀darí BB Gold Funds Global Solutions Limited wọ́n láwọn náà ti wà ní àwọn. wọ́n ti wà ní ìyàwó ọgbọ́gbọ́láńlé Àṣàkẹ́ àjùwọ́ sókè. akínyín káàbọ̀ bóyá wọ́n dìde. wọ́n dìde wọ́n lọ ṣe nọ́mbà 1 àbí nọ́mbà 2. bákan náà Ọba Jálẹ̀ ó ní pé bàtà ń káwọ orí adélẹ̀ kan ó kí àwọn olórí náà bájà òwà yìí kì í gbó ọkọ̀ pàtàkì nínú àwọn olórí tí wọ́n sọ jẹ́ aṣáájú wa ọ̀gá wa nínú iṣẹ́ pèdèpèdè àti ìgbóhùnsáfẹ́fẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ dódò. bẹ́ẹ̀ni láti iléeṣẹ́ rédíò nínú Nàìjíríà. rédíò Nàìjíríà. Amúlò FM 99.1. ìyá wa tí wọ́n tún jẹ́ ọ̀kan nínú àwọn olórí àṣà. tí wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. lọ́dún tó lọ ọ̀nà òsì ilé wọn sí Nàìjíríà. wọ́n wà Nàìjíríà lọ́tẹ̀ yìí. wọ́n wà ní lọ́tẹ̀ yìí. tó Bàjálẹ̀. ìbálẹ kí bàbá òfin dọ́là kí wọ́n káàbọ̀ ṣùgbọ́n àtúntò bẹ́ẹ̀. tó Bàjálẹ̀. kálọ̀ ọ̀gá wà bí lọ́dún tó wà bí ṣàgbéga àṣà lọ́dún tó lọ. ó ti sáré lọ bọ̀bálẹ̀ bí ẹ̀fẹ̀ wà fún mọ̀mọ́. ṣé ká sáré lọ ní ìtọ́jú. arẹwà tí mọ̀mọ́ rán wá lọ́dún tó lọ. ọ̀fẹ́ mu. èmi tó tún padà kí wọ́n bàtà rí lápò orí ìfẹ́. ọmọ àwọn olóògbé náà rẹwà wọ. bẹ́ẹ̀ni ọmọ ọba tẹ́ ẹni wá ń gbé orí ìfọ́ o. ìfọ́nà yìí. Yẹtúndé Bákọ̀ ṣe bàbá ìlú bá ká bàbá yóò ti là. kára lè yá wa. ìlànà. a rí i ká àbúrò rẹ̀ ṣe òdòdó. ọmọ bá kọ́ mi. ní ẹgbẹ́ wà jẹ́ wọn ọmọ tí wọ́n yà jẹ́ ẹ̀. ọmọ bá wọ́n yọ ọtí rẹ̀ ìlú ní ti ọmọ fẹ́ wà ní ọ̀rọ̀ máa lọ. wọ́n ṣe wọ́n wọlé. wọ́n fún mi bí ẹ̀yẹ dọ́ọ̀bù ọ̀jẹ́ lórí iye tó tẹ̀ wọ́n ní ìgbà tó lè máa ṣe é láàjọ ọ̀sẹ̀ ní ilẹ̀ láàjọ ọ̀sẹ̀ lọ́wọ́ dàmú fún káàríkà wọn èyí ilẹ̀ láàjọ lọ́wọ́ dàmú fún káàríkà wọn èyí ilẹ̀
máa bọ̀ sórí níbi tá a ti mọ̀ ya dáadáa rèé ìyá ọmọ wọn lóun la látìlẹ́yìn ọmọ bẹ́ẹ̀ ni o ìyá rẹ wá ń fẹ́ bẹ́ẹ̀ ni wọ́n mú nǹkan wá bẹ́ẹ̀ ni mo ó sì fi wòye fún yàn kan amọ̀lẹ̀ fún ohun ọ̀fẹ́ fún rẹ̀ kan amọ̀lẹ̀ fún bí ṣe ti ń lọ lẹ́gbẹ̀ẹ́ iye òkòkò tó láyé ti sanwó sẹ́yìn kó sáké ní ẹ. ẹ̀ṣẹ̀ wà dúpẹ́ ẹ̀kọ́ àyẹ́sí ẹ̀yìn bọ́ọ̀dálẹ̀ àṣẹ tó wá látòkè wọ́n ní ká ṣí ní jèyílẹ̀ tó bó forí àṣà sí wa lá káwá padà wá Israel Majesty ọba Amẹ́ríkà tó túbọ̀ àtòkè nígbà tí kábíyèsí aláyélúwà tí wọ́n ti wà lórí ìgbẹ́lẹ̀ àti aláyélúwà àkọ́kọ́ láàbọ̀ sí àríwá ọba adéyíká adésínà àkọ́fẹ́ ọ̀gá wọlé awólọ́gbà the custodian of the Yoruba tradition and culture of Kaduna Kingdom. kábíyèsí o kábíyèsí o kí ni àkọ́kọ́ ẹsẹ̀ kábíyèsí o kábíyèsí o ẹfi ọ̀dọ́ ẹfi gbórí ọ̀rọ̀ pálẹ̀ ẹfi ẹ̀mí gbogbo ẹfi funfun ẹfi yòó ẹ̀ẹ́dẹ́ gbọ́ aṣọ́kùnrin ọ̀rọ̀ aṣọ́kùnrin wọ́n ní pẹ́pẹ́ lòún ṣe ní arọ́ àtẹ̀pẹ́ òun lẹ́sẹ̀ tẹ̀ náà kábíyèsí aláìlúwà kábíyèsí ọmọdé jẹ́ ẹ̀fà ló àwọn olùkọ́ jẹ́ pé àṣẹ òwúrò àjẹkẹ́ máa ṣe ìṣẹ́fà òwúrò àṣẹ òwúrò àṣẹ ilé àṣẹ alẹ́ bẹ́ẹ̀ ni lónìí èmi ò ní ti ẹ̀fẹ́ ká ọmọlọ́wọ́ kábíyèsí ẹ̀yin ọmọdé yà èmi ti ta lẹ́sà tó kú okú ẹ̀ wá tó kọ́ ní àkókò ìwọ̀n pé ẹ̀yin ọmọdé pẹ̀lú kábíyèsí máa sọ lẹ́ẹ̀dọ́gba jálẹ̀ gbogbo bọ́dà bẹ́ẹ̀ ni ẹ bá wá kà fún kòtò ó bí. bá a ṣe wà yìí àtòrí àti mo bèrè ìbéèrè kan lẹ́ẹ̀kan bàbá o àwọn ọmọ mi wọ́n máa ń dásà kan èmi wá wò dásà tí wọ́n ń dá ìbá òwe ṣe rí báyìí wọ́n á nínú kí sójà náà yàn àbí kájẹ náà yàn èwo ló dáa jù méjèèjì ló dáa. nígbà tí bàbá bàbá aṣíwájú ní méjèèjì ọ̀dà. ọ̀dà kìíní ọ̀gbọ́n tẹ́ bá nílẹ̀ òkè. bàbá mi ò lè rí ọmọ tí ó dá. wọ́n tọwọ́ mi bọ́ sọ̀rọ̀ ọ̀gbọ́n tẹ́ bá nílẹ̀ wá. kí bàbá wa kí wọ́n bá wulẹ̀ jòkó bẹ̀ wọ́n ẹ̀yẹ lẹ́yìn tó ẹgbẹ́ ìyá. ìwúrẹ́ wa. ẹ bá mú bàbá wa Israel Majesty Ayọ̀adé Abíọ́lá Olúṣẹ́gun baálẹ̀ Àwọ̀rọ̀ Mákindé ẹ bá mú wọn wá sí òkè. Iṣẹ́ Olúwa kò sẹ́ni tó yẹ, iṣẹ́ Olúwa ni bàbá lọ. Iṣẹ́ Olúwa kò sẹ́ni tó yẹ, iṣẹ́ Olúwa ni bàbá lọ.
wà pẹ̀lú wọn. Olúwa wà pẹ̀lú wọn. Àfi òtí ìkó bí o bá ti ṣòro láàfin. Bẹ́ẹ̀ni. Ìyá wa olóyè ìrẹ́wà dé iye túnlé. ẹ̀ẹ́dù bẹ̀rẹ̀. Òkè kásẹ̀ nígbà àṣẹjẹ tó ń lókè. Mo jìnnà sọ́kàn níwọ̀n ẹgbẹ̀fà. Arọ́bà gbé lọ́ba pa ayẹyẹlú àwọn gbẹ́sẹ̀ nípò kan. Àjíǹde arọ́bà jẹ́ ààrẹ ọmọ ni. Kò ní ilé líle ìsàkọ́tà akúrámá lé ẹni fọ́tàgànà tó lè. Àwọn tó yẹ lọ́wọ́ ìkànnì wọn pàtẹ́wọ́ kí ló dé? Pàtẹ́wọ́ ẹ̀ṣẹ̀ pàtẹ́wọ́ bá fún bàbá. Bàbá máa ń gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan, arápápá là bẹ́tù nínú gbòòrò. Ibi ìjàjà là bẹ́tù, ibi ìgìlọ̀gìlọ̀ là bẹ́tù kọ̀ aráfẹ́dà ń tirẹ́fẹ̀ ìta gbangba là bẹ́wẹ́ ajílẹ̀ lẹ́gẹ́ ọlọ́mọdé ẹ̀rí pọ̀ mọ́. Kéèké èèyàn ọbẹ̀ pẹ́ẹ́pẹ́ bàbá ọmọ jẹ̀ arábìnrin ọmọbọláńlé àtẹ ọlátẹjú aláṣẹ àti olùdarí bíbí gold farms global solution limited wọn dápò wọn sí orí ìpèpele àwọn ọmọ àwọn ọmọ ìgbà àwọn ní oṣù àwọn ẹlẹ́jẹ̀ jàyé obìnrin àṣà máa ń gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan ẹnìkan owó ní bẹ̀lọ́wọ́ ìjagun àjíǹde ilẹ̀ àwọn ẹ̀yìn àbílì bámi ṣe ni ò lè dà ṣe bámi ṣe ni obìnrin àṣà bákan náà kí ló bá wa ọ̀túnla dọ́tọ̀ àti ìfọwọ́nṣọ́ àpẹ jágbó àṣà kí àwọn ẹ̀kọ́ ọ̀gbọ̀n wọn kò ní ìgbàlódé àṣà. Omi ọ̀gbẹ̀rẹ̀. bákan náà ó ti yá pèrèkà wa àkọlé Ibrahim Adékúnlé Máyégún olóògbé ìgbẹ́lódún gọ́ọ̀mẹ̀ wọ́n ní bàbá ti wà láàrin wa bàbá Máyégún dà. Èbó ni wọ́n wà. ẹ bá fún wọn ní àtẹwọ́ tó ṣe ń bọ̀ wọ́n fún wọn sí ìgbẹ́lẹ̀ àtẹwọ́ yẹn kéré. máa ń gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan ògún kọ́rọ́ pìtì ògún kọ́rọ́ pìtì ògún bẹ nílé ògún bẹ ní òkò lákàáyé ọ̀sẹ̀ ìmọ̀lẹ̀ lórí lẹ́lẹ̀dẹ̀ wọ̀ lásánlẹ̀ dàbà ìṣẹ̀lẹ̀ òwúrọ̀ ọlọ́pọ̀ tó wà láàrin ìmọ̀lẹ̀ tí sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ọ̀sẹ̀lẹ̀ fún ẹ̀mọ́dàlẹ̀ o ọ̀sẹ̀lẹ̀ fún ẹ̀mọ́dàlẹ̀ mọ́ ògún bẹ̀ yí o kẹ̀mọ́dàlẹ̀ bákan náà ọmọọba fọlànà adébọwálé adébáyọ̀ ọkùnrin àṣà wọn ti wà láàrin wa ẹgbẹ́ ìdìbò wa tó ń bọ̀ wílé prince àtọwọ́wọ́dà ọkùnrin àṣà máa ń gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan òṣìṣẹ́ ní kọsẹ̀ níjọ́ tí ó dẹ̀nu ọ̀ṣọ́gbọ́n ayé onígbèrè ọ̀bẹ ọkùnrin àṣà bá mi ṣe ní òlé ṣe bá mi ṣe ní òlé bá mi ṣe bá mi ṣe ní òlé ṣe. nígbà tí orúkọ àwọn ètò Tó bá ti dá ní wa. lẹ́yìn ìṣọ̀kan náà ní ẹgbẹ́ kí a máa mọ̀. lẹ́yìn tí a ti pe àwọn orílẹ̀-èdè ọ̀rọ̀ ẹ̀kẹ́ àwọn ètò ọlọ́lá sí orí ìpèpèrè ní báyìí ẹ̀yin arẹwà àwọn ọmọ tẹ́ǹtà mú àwọn èèyàn sórí ìpèpèrè. Àmúwáyé náà lè mú ọ̀run wà. Ayé òní bá aláwọ̀ jẹ́ mọ̀ ọ̀rẹ́ ní sàmì ẹ̀ dáadáa. Ẹ sàmì ẹ̀ tó sàmì kẹ́ẹ̀dẹ́ ọ̀rọ̀ mímì. Ẹ máa bọ̀ ọ́ bí. Bẹ́ẹ̀ ni yóò rí lọ́lá elédùn ìmọ̀ràn ọba àti tó bá ṣe kó ka ọba káwọ́ ọmọ. Èmi rẹ̀ lájọ máa ń bẹ. Ayé lò. kò jẹ́ Sórí ọ̀gbẹ́ni ọdẹ yìí. Yóò lọ wá máa yí ọ̀tọ́ oṣù bẹ́ẹ̀ ní sórí. Nígbà tó ní tọ́nà mo sì fi pé wà ní ìsìnkú ọ̀gbẹ́ ní wọn. Àwọn aṣọ ti lọ́bí. Ẹ̀wọ̀n ọmọdé yìí sáájú wà lára. Ìṣúná ọba nínú ẹ̀gbẹ̀dẹ̀
kò sí fi àwọlé adéwò adéwò lójú àlọ́pẹ́ ẹsẹ̀ tí a máa pẹ́ ìpọ̀pẹ́ bó kí ẹ̀yìn balẹ̀ lọ́wọ́ bá pẹ́rẹ́ kí a tó lè máa ṣe òwò yìí gbogbo tí jẹ́ bàtà ọ̀fọ̀ ẹ̀wù ọ̀fọ̀ ìlà ọ̀fọ̀ lọ́wọ́ ló lè fẹ́ kọ̀ ọ̀nà kó o fẹ́ sọ̀rọ̀ wa. kí ẹ̀yin ìyàwó wa tí ẹ jẹ́ kí ó yẹ wá lé nìyí ọlọ́run yóò yọ ọmọ ẹ̀yẹ náà yóò ṣàánú ìbọ̀kan yìí gbogbo bí a ṣe wá sí ìlú ìkẹta padà láyọ̀ ó kí ẹ̀yin ọ̀tọ̀ lóòlù ọlọ́run yóò yọ ọmọ ẹ̀yẹ ṣe o lọ́wọ́ wà pẹ̀lú yìí gbogbo ẹ̀yin ìjòyè tẹ́wọ́ kálẹ̀ ọlọ́run yóò yọ ọmọ ṣe ṣe fún kúrò wa ọlọ́run ìjẹ́ kí ọ̀dà wà lọ́wọ́ gbogbo ẹ̀yin àlejò wa ẹ̀yin tí ẹ tẹ̀lé wa wá síbí ẹ̀yin tí ẹ̀yin náà tẹ̀fẹ́ bá orí yọ ìrìn náà ní pẹ́ dé torí náà gbogbo táwa ṣe lónìí ọlọ́run wa lọ́dẹ̀ gbogbo ṣe ó kí àwọn òkòtò láyé àti àwọn pètèpètè tó wà nílé yìí ọdẹ ìlú Ìbàdàn tó ń ṣe bí bàbá rẹ̀ lójú bàbá rẹ̀ ọlọ́run bí ọba yẹ o èdè òní fi ojú wọn lọ́wọ́ ọba tí kù yóò sì máa tọ́ gbogbo àwọn tí ẹjọ́ ń ṣètò náà láti àárọ̀ ayé ọmọ ẹ̀yẹ yìí kò ní yẹ ẹ̀fẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run torí náà gbogbo ẹ̀yin àgbàgbà tí ń bẹ́ yòókù wọ́n ní kí n ṣàdúrà fún ẹ̀yin yòókù ẹ jẹ́ kí àdúrà tó fi náà bá wọn. torí náà pété àgọ́ àṣàláwà nílẹ̀ Yorùbá wàá sì jẹ́ pé àṣà náà láti gbàdúrà gbogbo wa àwọn àtìkò yìí wà lọ́pẹ́ tó olùwòbí ilé kékeré ẹsẹ̀ olùwòbí ilé sèlérè ibi orí ilé kékeré wọn ọ̀bẹ̀ adúlọ́ fún sàṣà ẹ̀rọ ẹlẹ́wì olùwòbí ilé kékeré ẹsẹ̀ olùwòbí ilé sèlérè orí mi gbé tètèkéré tèmi kò mí orí ọkọ àjà àkọ́ká orí mi gbére tèmi kò mí orí ìyàwó àjà fèrè orí mi gbére tèmi kò mí àfọwọ́ àwọn báyìí ní ìjà àfọ́fẹ́ orí gbogbo wa tó gbére tí wa kò wá o kámánì lọ bí tí wọ́n ti pa wá kọ́rọ̀ wọ́n dayọ̀ ó dé rọrùn aṣọ wà ní ti èdè aṣọ wà ẹni tó ń wo aṣọ wà ní ti wá wá bàbà olùdarí ẹni olùdarí ọ bẹ́ẹ̀ ni ó. Ọlọ́run tó ń wọ àwọn àṣà láti ẹni ló ti rí èrè òpẹ́ tí ló ti rí èyí ẹ̀rí ẹ̀ àárọ̀ sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ló ti rí. Ẹ bá fún ọyá àtàwọn ẹ̀kọ́ sí. Nínú kò tó gbọ́ngàn ní àwọn ìwé àwọn ni wọ́n wọlé sí àríwá yìí. Àwọn tí wọ́n ní mẹ́líyàwó. Onímọ̀lẹ́yà àti onímọ̀lẹ́yà káàbọ̀. Adúmọ̀ káàbọ̀ sáàbọ̀. ṣé dáadáa lè dé àti ìrètí Adúmọ̀ ọba Abdullahi Adérójú Adésínà kọ́mọ̀bọ̀ ipò ìpele báwọn náà. Bàbá wa Abdullahi Adésínà Adérójú onímọ̀lẹ́yà àti mọ́níyà. ẹ̀jẹ̀ kan máa bọ̀ bí. ọmọdéyàmú ọmọ òníyàmú ti wá dayọ̀ nígbàgbọ́ adéwégbòrò jẹ́wọ́n ọmọ òbí ẹlẹ́yìn ẹ̀yẹ gínígíní onímọ̀níyà ọmọ ọlọ́jà àjò òníyó ọmọ àdìgbò owó ẹ̀mí sara yọ̀kọ̀tọ̀ ní ìwà ìfà ajáde ìdìbò onímọ̀níyà. òṣòwò àtẹwọ́ ọ̀pọ̀ àtẹwọ́ ẹ̀ka wọn àtẹwọ́ bí a kọ̀ bí ọba kò wí àtẹwọ́ òbí a kọ̀ bí ọba kò wí ẹ bá yẹ kó àtẹwọ́ fọwọ́ ẹ̀ ní ìwọ̀ rẹ̀.
Ọlọ́run alẹ́ pàtẹ́wọ́ fún o. Ọlọ́run alẹ́ pàtẹ́wọ́ fún o. Bákan náà wọ́n fi tó létí. Bàbá wa kọ́wé Ọlátúnjí Fatai láti United States of America USA. Wọ́n ní aṣojú wọn. Wọ́n máa ṣojú wọn. Ẹni orí ìwé dáàbò. Pé ajé ẹni ìkàyẹ tá a wà ní bílíọ̀nù ọlọ́run orúkọ rẹ̀. Dúpẹ́. Ẹlẹ́ẹ̀kejì, orúkọ náà owó bí ẹni tó wà ní àwọn ọ̀gẹ̀dẹ̀ tó wà ní àtọmọdé, àtàgbà, àtọkùnrin, àtobìnrin. Ó wá ń fàṣìkò yìí kí wa káàbọ̀ sí orí ètò Sàgbégàsà 2022 látọwọ́ Òkúdáyé. Ọlọ́run ọba ló ní dédé rẹ̀, òun ló sì wù láti rẹ̀rú ẹ̀sìn tó bá wà. Ó wá gbàlẹ́gbà pé Ọlọ́run tó ní dídùn lọ́wọ́ yóò fi fún gbogbo wa. A ní ọlọ́padà sáìdá o. Àṣẹ o. Ayé ò ní dà wá lọ́bẹ̀ tó dùn. Àṣẹ o. Ọmọ aráyé ò ní kán wá nínú mi o. Àṣẹ o. Òpòrògbòdò ayé ò ní lù fún ajó. Àṣẹ. Gbogbo wa òkè akáàbọ̀ ojú òní ti wọ̀ ẹ̀ka ọ̀sẹ̀ sí ìlú. Àti ọwọ́ báyọ̀ ọkọ̀ òwúrọ̀. A bí àwọn ẹni ayẹ sí pàtàkì tí wọ́n tún wọlé sí bọ́sẹ̀ wọlé rẹ̀ là kí wọn. ẹ̀ka ààbọ̀. Ní kété tí Omidan àṣà ẹ̀nà bá mi mú omidan àṣà kí wọ́n máa bọ̀ lórí àìtèbò. wọ́n ló kẹ́ akínníkáyé máa gbẹ́sẹ̀ dúpọ̀ náà àwọn tí kòkò bá mú wáyé náà ní mọ́ ayé òní bá àwọn ọ̀gẹ́ máa gbẹ́sẹ̀ dúpọ̀ kan ràpápá ọ̀gẹ́dù nínú gbó ìdí ìsàlọ̀ làbẹ́kù wọn ni lọ láàbò akínníkáyé ò ní sísè bẹ́ẹ̀ ni yóò yọ ẹ́ nínú ìparí ọba. ọjọ́ bá
Wọ́n ń pèpè yẹn wọn ní mú kan fi ìgbọ̀kan nínú. Fọ̀kàn lónílẹ̀, agbójó lónílẹ̀. Àwọn agbára àgbè gbogbo wa o. Bí fọ̀kàn bá kú ṣé yóò bèrè lọ ní àbúrẹ́ ọ̀rẹ́ ìlú Ìbàdàn. Àìsí gbogbo àwọn. Àtiwájú ọjọ́ ìbánimọ̀ṣọ́ ìbánimọ̀ṣẹ́. Ẹ máa ní ọ̀rọ̀ òkè. ìbánimọ̀ṣẹ́ ìbá kọ́lá tó dá díẹ̀ sórí èrè ìbá ṣẹ̀dá tó dá díẹ̀ sórí ilẹ̀ ìbá ọ̀dà kọ́dà tó dá díẹ̀ sókùn jàgàdo ìbá mi tọrọ gbogbo àdúgbò lọ́kọ́lẹ́ tún nínú níyà ilé
àti ẹ̀rẹ́ nìkan ní ọmọ ìdí tó sì dára bẹ́ẹ̀. àwọn èèyàn wá sọ́ọ̀lù sí ni máa wọ́n wá kú. láti lọ àbẹ̀rẹ̀ yẹn máa lọ o. kò sọ òbí ọmọ ọmọ ọ̀sán ọ̀rọ̀ rẹ̀. ọwọ́ wa. ẹ dákun ẹ jẹ́ àṣà àyẹ̀ sí ọ̀rọ̀ yẹn. ẹ jẹ́ àṣà àyẹ̀ sí ẹ̀. kò sọ òbí ọmọ àṣà àjọjọ àtàwọn méjì tí wọ́n pè látọ́jà ìlú ọ̀ṣọ́. orí ìwà òní burú náà sàmì àṣẹ òní fọṣọpọ̀ bí ẹni ayé fẹ́ dà lẹ́rù nù. ó forí pawú ó fẹ́ ìjòbí bí yóò bá kú àṣà Yorùbá òní pa. àṣàgbéga àṣà. àtẹ́wọ́ òkè tó jù bá yẹn lọ ní ọjọ́ ìwé ẹ̀jú bẹ́ẹ̀ lọ. ẹ má dìbò ẹ sì má dìbò. mo bí ìgbà ọkùnrin lè gbé mi mọ́ra àní lè gbé mi mọ́ra má gbé mi mọ́ra ìwọ̀n táwọn èèyàn fún wọn ní ẹ̀gbọ́n ọmọ ọjọ́ tí wọ́n kọ́. ẹ̀yin tó wà fún ọmọ lóde ìgbà yìí ó ìgbà yìí ẹ̀yin lẹ́gbẹ́ kò àti tó ti tó. ìyá rẹ̀ bọ̀ lóde ìgbà yìí ó ìgbà yìí ẹ̀yin lẹ́gbẹ́ kò àti tó ti tó. Akọ́dá ilé ìlú àná rẹ̀. Àṣẹ̀dá ìwé ìlú àná rẹ̀. Ìgbà bàbá ìlú ayò ilé rẹ̀. Ìgbà ọlọ́mọ ọba ẹ̀kọ́ dání. Afẹ́lẹ́jà yóò ọba àṣẹ̀dá òògùn ọlọ́mọ ọba tí ń pa lójú gbogbo ẹ̀ tí bí mi. Ìgbà bàbá ìgbà yẹn ti bẹ ní àyè. Ó jẹ́ àbá àjíbi náà náà lẹ́kọ̀ọ́ àyè ṣe kọ́ńdúkọ́ńdú. Ọba akẹ́kọ̀ọ́ yóò máa ṣàdúrà àwọn. Ìgbà gbogbo ìṣàkóso ti bẹ ní àyè pátápátá. Bíbélì ọ̀gbọ̀dọ̀ jábọ́ máa yí lọ́wọ́. Orílẹ̀-èdè màmá mi ìyẹn ya máa ń wọ ọ̀rọ̀ ìyá ìyá bọ̀ àdúgbò ẹ̀yẹ tí mo ń gbà náà. Mo ní bá mi lọ́wọ́ kékeré orí náà nàgbà tí tẹ́lẹ̀ láàyè pátápátá. Mo ṣe kábíyèsí ilẹ̀ orílẹ̀-èdè tí ẹ̀ Ìbàdàn.
ọlọ́run ọba tó dáa ọba tí ó lágbára gbogbo nǹkan òun ló máa ń ṣe nǹkan bó ṣe wù ú lọ́pọ̀ ọgbà téèyàn bá bẹ ọlọ́run pé kíní òun fẹ́ kó ṣe ó lè wù ú gbà mí kó ṣe ó sì lè wù ú gbà mí kó má ṣe ọba tí ò sí pè lẹ́jọ́ ni mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé a dá ọjọ́ yìí ó sì fò mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wà nínú gbọ̀ngàn tá a wà yìí láti ọ̀nà jíjìn ọ̀nà kan ò súnmọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá mo sì tún dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n sì tún máa bá wa ń bí náà torí wọ́n sì máa dé lẹ́ni ni wọ́n sọ pé kábíyèsí Olúbàdàn àti àwọn olóyè wọ́n ní ìpàdé yẹn sì dá lórí ààbò ìlú pàtí ẹbí tí rí àwọn àìchìbù kan ní bíbá ẹ̀ èmi àti wọ́n sì ń sọ̀rọ̀ ṣùgbọ́n inú mi dùn pé nígbà tí wọ́n fẹ́ pè mí ẹ̀rí pé wọ́n ti ń pè mí bí ẹ̀mí ti mẹ́ta tí mi ń dáhùn wọ́n jẹ́ pé yé mi pé àwọn ti ṣe tán báyìí wọ́n sì ń bọ̀ báyìí ìṣòfin lágbára Ọlọ́run láyọ̀ náà ni wọ́n máa bá wa ń bí mo ṣe kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ẹ jẹ́ ká ṣe kábíyèsí ẹ jẹ́ ká ṣe kábíyèsí ẹ jẹ́ ká ṣe kábíyèsí ẹ̀kan sí mo fi kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó yẹ pé àwọn ni wọ́n gba gbogbo ládéládé àwọn ni wọ́n gbà wọ́n lálejò lénìí mo fi kí gbogbo orí adé tí ń bẹ ń bẹ yìí pátápátá mo kí kábíyèsí ọba Adéyínká Adésínà Àkùfẹ́ Ọbáwálé Arúnú àkọ́kọ́ mo ṣe kábíyèsí mo kí kábíyèsí Olúmọ́níyà àti Mọ́níyà ọba Abdullahi Adésínà Adéwọlú mo ṣe kábíyèsí mo kí gbogbo àwọn ọ̀lẹ̀kẹ̀ pátápátá tí ń bẹ ní àyè gbogbo àwọn olóyè àṣà tí wọ́n ti wà ń bẹ̀ látàná àwọn tó yẹ pé láti ìgbà tí ìṣàgbéga àṣà tó ti ń ṣe tó yẹ pé àjọ ń ṣe náà ni ẹlẹ́ẹ̀kẹfà ṣàgbéga àṣà lélẹ́yìn ẹ rí i pé àwọn ìdílé ńlá ìkọ̀kan ni wọn ò tí ì sí níbí àwọn ní àwọn ọ̀pọ̀ tó ṣẹlẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé lágbára Ọlọ́run wọn á tó súnmọ́ wa ń bí àwọn ìyá àṣà pátápátá bàbá àṣà pátápátá mo kì í rò mo wá bí ẹnìkan ṣe inú ọ̀rọ̀ tá a wà yìí gbogbo àwọn tó ń tẹ̀lé ṣàgbéga àṣà tó mọ̀ pé a máa ń ṣàgbéga àṣà wa lọ́dọọdún wọ́n mọ̀ pé àkínlónú skul kan jùlọ UI lọ àrà tó bá dẹ̀ wà la máa ń dá nínú UI a lè wá sí conference center a lè bọ̀ sọ́nà hall mi ibi tó bá ti wà ní ṣùgbọ́n látàrí àwọn kọ̀ọ̀kan àní láǹfààní àti ìlú UI bàtà dé pólí Ìbàdàn rẹ́rẹ́rùn ṣùgbọ́n inú mi dùn mo dára láti fi ẹnìkan hàn ẹni tó jẹ́ pé ọmọ Ìbàdàn ni olóyè ní Ìbàdàn ni ṣùgbọ́n òfin àṣà alẹ́ Yorùbá kò gbọdọ̀ parun wọ́n ní àwọn kan bẹ wọ́n bẹ lókè wọ́n ní wọn kì í gbọ́ wọn kì í gbà ní ọ̀gbọ́n tó láyé máa ń sójà rẹ àwọn ọ̀gbọ̀tẹ̀nù rẹ wọ́n sì gbà mo fi táyà àwọn fi kí bàbá mi mo máa ń pè wọ́n ní máyégún wọ́n sì ti wá jẹ máyégún ẹ̀jẹ̀ wọ́n fi pàtẹ́wọ́ fún bàbá wa lóyè. ẹ̀ṣẹ̀ gbọ́nà olúwa tó ti ẹ̀yìn náà nígbà tí mo wá kí gbogbo àwọn èèyàn táyé mú lánàá ní kányìn ìgbàlẹ̀ mo kí bàbá mọ̀mọ́ tí wọ́n ṣẹ̀mí sáyé àwọn tí wọ́n wò pé ọmọ yìí àwọn tuntun lórí eléyìí náà ẹ̀jẹ̀ arọ́jú ẹ̀jẹ̀ àbí ọlọ́run jẹ́ kí ìyá tó bí mi ọlọ́run jẹ́ kó pẹ́ ọlọ́run jẹ́ kí wọ́n jẹun pẹ́pẹ́pẹ́ ọlọ́run má jẹ́ kán fún ìnira lórí ìgbà kọ́lọ́ba fi ọ̀rọ̀ kẹ́ Alhaji Sàràwọ̀dín Adérójú tí wọ́n jẹ́ bàbá fún Onímọ́níyà àti Mọ́níyà mo fi tààrà mo fi kí bàbá wa Onímọ́níyà àti Mọ́níyà tó láwọn náà wà láwọn àwọn náà ganan lè wọ́n dàgbà àwọn náà ní ibi báyìí ibi ní gbóbi ibi ìwọ ní gbọmọ dòmí tó bá rí òkú tó láyé Àdìsá lẹ́nìí bóyá tó ti ń wọlé ọba tó wọlé ètò yìí àwọn kan ni wọ́n ti tọ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí ó fi ní ọgbà àtòyè tí ó fi máa wọlé ọba tí ó sì máa wọlé ètò yìí mo mọ̀ pé lágbára Ọlọ́run àwọn àìtì wọn máa dé bá wa ń bí àwọn ilé ńlá ṣàgbéga àṣà àwọn náà máa dé bá wa ń bí kí wọ́n bọ́ sí ọ̀rọ̀ tí a fẹ́ sọ gangan gbogbo ata jẹ́ ọmọ Yorùbá tá a bá wo ibi tí a wà yìí ìlú Yorùbá ni àṣà Yorùbá la ṣèyàn láàyò ń bẹ̀ tó túmọ̀ sí pé tí bàbá bá kú wọ́n máa ń fúnlẹ̀ fún ọmọ tó bí nígbà
tí àwọn bàbá yín ẹ̀yin àgbàlagbà tẹ́ wà ń bí àwọn ìyá yín ẹ̀yin àgbàlagbà tẹ́ wà ń bí nígbà tí wọ́n fẹ́ ja wàhálẹ̀ ó fi àwọn ogún kan sílẹ̀ tó jẹ́ pé ẹ̀ mójú tòdò ní eléni ló fi jẹ́ pé àwọn ọmọ tí náà tó máa bá kọ́lọ̀ jẹ́ kí ẹ̀mí gbogbo yín pẹ́ fún wa. Ẹ wá wo àṣà abínibí wa Yorùbá ò tí ì kú ó kàn ń sójòjò ara ògùn òle. Ẹ jọ̀ọ́ àṣà Yorùbá wa ogún tí bàbá ńlá wa fi sílẹ̀ ni bá a ṣe ń tọ́jú àwọn ogún ilẹ̀ àwọn ogún èrè oko ẹja tọ́jú àṣà abínibí wa náà bẹ́ẹ̀ kó lè bá wúlò fáwọn àrọ́mọdọ́mọ wa. Àwọn oríṣiríṣi fọ́nrán láàrin tó jẹ́ pé àwọn aláwọ̀ funfun wọ́n ń sọ èdè abínibí wọ́n ń jó bàtà wọ́n ti ẹ̀tún fúnra wọn lóríkì tá a bá bi ọmọ mi léèrè àti dárúkọ oríkì ara rẹ̀ gan yóò sì kíni yóò dogun tó sì mọ̀ ní pé ẹ̀yin Yorùbá náà lẹ́ni amúkùn ẹ̀rọ ẹ̀wọ́ òkèlè ń wò ẹ̀rọ ìsàlẹ̀ ẹ jọ̀ọ́ àṣà wa ẹ má jẹ́ ká jẹ́ kó parun àṣà wa ẹ má jẹ́ ká jẹ́ kó tẹ̀tì káṣà yìí mọ̀ wá parun ó sì mọ́ rẹ̀yìn ó wà lọ́wọ́ èmi ó wà lọ́wọ́ ẹ̀yin ó wà lọ́wọ́ gbogbo àwọn ọ̀dọ́ pátápátá tí ń bẹ níkàlẹ̀ àṣà Yorùbá ẹ má jẹ́ kó parun mo kí ẹ rásà ẹ káàbọ̀ ẹ kúrò Ọlọ́run adúró tì yín kó tó di pé mo fi gbòǹgbò yìí sílẹ̀ mo fẹ́ ran gbogbo ẹ̀yin bàbá tẹ́ wà níkàlẹ̀ yìí ẹ̀yin màmá tẹ́ wà níkàlẹ̀ yìí ẹ rí i pé a máa ń fi àmì àṣà hàn ní ọdọọdún oríṣiríṣi àwọn nǹkan àṣà Yorùbá tí àwọn Yorùbá ti ń pa tì la máa ń gbé wá lọ́dọọdún ṣùgbọ́n tọdún eléyìí a wò pé ṣe mọ̀ pé díẹ̀díẹ̀ ni nǹkan ń dàgbà kò sì tó nǹkan kò tó nǹkan fìlà àmọ̀lé ń kù pẹ́ kí tó ṣe bí òwe o wọ́n pe kíní kan ní frame canvasser right now ní báyìí wọ́n pe kíní kan ní canvasser àwọn kan tiẹ̀ máa pè ní frame ṣùgbọ́n tí Yorùbá pè ní fọ́nrán àwọn wò pé fọ́nrán tí wọ́n ń ṣe yìí ẹlòmíì yóò gbé igbó gbàgbà yóò gbé sẹ́nu ẹlòmíì yóò bọ́ra sí òòrùn ẹlòmíì yóò bọ́ra sílẹ̀ síbẹ̀ àwọn ọmọ Yorùbá rà wọ́n láwọn fẹ́ fi sínú ilé wọ́n ní kí inú ilé àwọn olè bá a ṣe régede tí mo ṣàìmọ̀ wípé tí ọmọ kékeré bá ti ń jí tó ń gbójú wo àwọn nǹkan yìí àwọn nǹkan tí ń wò ń bẹ̀ yẹn àmì kan ní sọ fún pé irú nǹkan báyìí ó dáa irú nǹkan báyìí ó mà rẹwà àwa wò pé ọ̀nà wo la fẹ́ fi wo àwùjọ tiwa náà láti jẹ́ ká mọ̀ pé àṣà bínibí wa ó yẹ káwa náà gbé lárugẹ bá a ṣe wá sọ pé a fẹ́ gbé lárugẹ ó fi wá mú wa wò pé a fẹ́ ṣe fọ́nrán àṣà jáde fọ́nrán àṣà yìí inú mi dùn pé ọmọ kan tí ó jẹ́ tó ṣe àgùnbánirọ̀ ó wo bàbá onílù kan ṣoṣoṣo ó fi fọ́nrán rẹ̀ ó fi yà wọ́n gbogbo wa la gbọ́ nígbà pé fọ́nrán yẹn tàkà lé ó tàkà kò tó túmọ̀ sí pé àṣà abínibí wa ó sì wuyì tá a bá gbé lárugẹ àti wọ́n ṣe àwọn oṣìṣì fọ́nrán yìí jáde ṣàgbéga àṣà custom ni ló ṣe àkóso rẹ̀ ṣàgbéga ló ṣe àkóso rẹ̀ nígbàtí a gbé fọ́nrán yìí jáde a pè ní fọ́nrán àṣà tí a bá gbé fọ́nrán yìí jáde tá a fi lọ́lẹ̀ lénìí tí a bá ń gbé délé àwọn tó jẹ́ ọmọ Yorùbá lókè òkun tí wọ́n wà káàkiri gbogbo àgbáyé tí wọ́n bá ń rí wọn a máa láǹfààní àti mọ̀ pé nǹkan ń bẹ nílé bàbá wa kòrìgbà tá a bá ṣe sọ pé a fẹ́ ṣe tọ̀ káàkiri ká máa ṣe ìrìn àjò afẹ́ káàkiri ká tó rán rí àwọn nǹkan yìí látara àwọn fọ́nrán yìí náà a mọ̀ pé nǹkan yìí bẹ nílẹ̀ Yorùbá Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ mo kí gbogbo ládéládé mo kí gbogbo lóyè lóyè ẹ̀ka àbọ̀ àti ọ̀pọ̀ ọ̀pọ̀ tó láyé àti Bàbá ẹ̀kọ́ àtẹwọ́ tó rinlẹ̀ dáadáa. ẹ má tẹ ọ́ kù ó Ayélujára mo jẹun nínú ọ̀rọ̀ tí ó kò tó láyé àdìsá bá wa sọ́ọ̀sì. Èyí táwọn òbí tá a fi kùnà mẹ́lò pọ̀ jù. Òpin iṣẹ́ àwò. Ìyá tó wà nílé tó rán wọn lọ sí ilé ìwé àkọ́bẹ̀rẹ̀. Nígbà tí ọmọ bá dé, a ní junior please don't speak vernacular. ìbò ogún Òyìnbó ogún.
ṣé èdè tiwa ṣé èdè ìbò ni nígbà tí wọ́n ń sọ fún ọmọ nílé ìwé pé please don't speak vernacular. ìwọ náà tún délé. o tún wá délé o tún wá sọ pé kí ní ọba jẹ́ kí n gbọ́ bí ẹ̀mẹ́nu ẹ̀ mọ́ ṣé bí ìwà ṣé bí ìbò ni ọkọ tó ń yà ṣoṣo bàtà tí mo fẹ́ lọ yá nígbà tó yẹ pé ní ìwé ìbò ní ìlàfikọ́ tó wá fẹ́ sọ fún ìyá pé atẹ́gùn fẹ́ lórí mọ́mì orí yín dàrú ṣèbí mo tá a fi kọ́ ní àbí mo tá a fi kọ́kọ́ ọmọ tá a fi ìbò kọ́ atẹ́gùn fẹ́ lórí ìyá tó wá fẹ́ sọ mọ́mì orí yín dàrú ìwò tá a fi kọ́ ní o ẹ jẹ́ ká gbàṣà wa lárugẹ ká gbédè wa lárugẹ kó lè ṣe kéde kó lè bò òyìnbó ti ń já kọ̀ọ̀ní òyìnbó ti ń já ẹ̀mú òyìnbó ti ń jáde nìkẹ́ òyìnbó ti ń jáde ṣẹwà ṣọmọ tiwa ni. dábàjálẹ̀ orí bí àkókò wa ṣe rí wọ́n ní ká ṣe àyẹ́sí àti àfihàn àwọn olóyè tí wọ́n ti bà kí wọ́n tẹ̀lé bàbá wa. ẹ̀rọ máa jẹ́ gbogbo àkùnfẹ́ máa jíjà pẹ̀lẹ́ tó àkàlà èsì lọ́wọ́ lẹ́yìn yóò tún tẹ̀lé yóò léèyàn bẹ́ẹ̀ bá wà wá ìlú ọmọ ìtẹ́ olúwa rẹ̀ ọmọ ìtẹ́ ọmọdé gbogbo máa fi kéèké lọ́wọ́ ọmọdé gbogbo òṣìṣẹ́ láti tẹ̀ fún olóògbé ọlọ́dẹ àlàó ọ̀sẹ̀ méjì láti tẹ̀ padà ẹjọ́ àkókò sòfin òfurufú náà láti tẹ̀ èkó àfikẹ́ lọ́wọ́ lẹ́tí ọ̀hún.
lónìí bá a ṣe bá ọ̀rọ̀ ẹ bọ̀ màámi ọ̀nàrẹ́bù mílíọ̀nù orílẹ̀-èdè wọ́n wọlé sáàni wa. tí wọ́n jẹ́ councillor fún ward 12 Ìbàdàn South West local government níbi bíi tọ́wọ́ àkọ́kọ́ bá wa juwọ́ sí àwọn. àwọn ẹbí ilé ńlá àṣà tó ti wà bí ẹbí tó bí lábẹ́ mọ́tà tí wọ́n ẹ̀kọ́ ìdílé bá ti dúró sókè. Abọ́dà olúwolú ẹ̀fà mi náà ṣe ní abọ́dà olúwolú ẹ̀fà mi náà ṣe ní abọ́dà olúwolú olúwolú ti ní ìwé ẹ̀fà mi náà ṣe baálẹ̀ ìnáwó ẹ̀fà mi náà ṣe ẹ̀dá abọ́dà ẹ̀ta ló kọ́kọ́ tà bọ́bẹ̀rẹ̀ owó kan tó tà ẹ̀dẹ́ mi àtà o gbogbo yẹn ẹ̀fà mi náà ṣe ní àtà yóò bọ́dà wọ́n ti ní ọ̀dà aláwọ̀ náà fi kọ́ sí. adé ọ̀rọ̀ ẹ̀kẹ́ àti àwọn àgbàgbà kalẹ̀ wọ́n ti bá wọn fẹ́ lọ àṣẹ wọ́n ti fi wúre sí i. ẹgbẹ́ aṣọ pé yóò bàjẹ́ ṣíṣí tá a bá ṣí àwọn fúnra yìí á ṣì sí owó á ṣì sí ọlá á ṣì sí àìkú tí ṣe bá ní ọrọ̀ fún òkòtò láyé àdìsá àti fún ṣàgbéga àṣà láṣẹ ìdòmárì. gẹ́gẹ́ bí ojú wọn fi tó wa létí tí ìyá ẹ̀ṣẹ̀ ọ́dúró aláàtì rárá òkòtò láyé àdìsá jẹ́ kólómi wípé ọ̀nàrẹ́bù Prince Musiliu Ọláìdé Akínrẹ̀mí tí gbogbo wa mọ̀ sí Jagaba wọ́n ní gẹ́gẹ́ bí ó ti ṣe káwọn náà ní amòfin àṣà òkòtò láyé jẹ́ bí ó yẹ wípé wọ́n ti fi owó fọ́nrán àṣà tiwọn ilé tí wọ́n fi ṣe ìfilọ́lẹ̀ gẹ́gẹ́ bí ọkọ̀ pàtàkì nínú àwọn tí wọ́n wọ́n ṣe ìfilọ́lẹ̀ tí wọ́n sì jẹ́ amòfin àṣà òkòtò láyé jẹ́ bí ó yẹ wípé ọ̀nàrẹ́bù wọ́n ti fi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà wọ́n ti fi ránṣẹ́ sí wọn 100,000 naira ẹ̀dá kan bá fún orí àtẹ́wọ́. owó ti Jagaba nìyẹn. bákan náà bàbá wa kọ́wé Ọlátúnjí Fatai láti United States of America ilé tí bàbá wa Alhaji Abdulrahman Abiola Lawal tí wọ́n ń ṣojú fún bàbá ìlú ọ̀bọ̀ta ẹ̀mọ́ ọ̀bọ̀ta ẹ̀sà àgbọ̀gbà ẹ̀fọ́ bàbá rẹ̀ ẹni tó rẹ̀ lọ́wọ́ náà wọ́n pé ẹ̀tọ́ náà dání wọ́n ti ẹ̀fọ́ bàbá rẹ̀ wọ́n ti jíṣẹ́ wípé Alhaji pípọ́nlé wọ́n ti fi 50,000 naira wọ́n ti fi ránṣẹ́. ẹ bá pàtẹ́wọ́ fún bàbá wa yìí ẹ bá pàtẹ́wọ́ fún wọn kọ́wé Ọlátúnjí Fatai wọ́n fi 50,000 naira wọ́n fi ránṣẹ́ ẹ wà bóra ní ọ̀sẹ̀ rẹ̀. tọ́ba jáde wọ́n bínú ibi afárá wa lọ. wọ́n ní kí n pé bàbá wa Ọ̀túnba Dr. Abdulaziz fọlọ́run ṣọ́ra náà tí wọ́n dé jagun àṣà kí wọ́n lọ jáde wọ̀ ẹ bá fún orí àtẹwọ́ bí ó ti pọ̀ wá. wọ́n ní kí á kí ọ̀rẹ́ wa olùkú wa níbi iṣẹ́ pèlèpèlè lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lábí láti Lágẹ̀lú FM 96.7 òkè gàjòkè ààrẹ fífò national wọ́n ní kí á kí lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lábí káàbọ̀ ọ̀nàìfíà lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lábí dà jọ̀wọ́ gbọ́dọ̀ káàbọ̀ sáà wa. aha tí bàbá bá wà ní òta pè é sí àpè wọ́n àkànní gbọ́wọ́ wọn níta fẹ́ tà fún wọn rè
a retí ẹni tí jàgàbá àwọn ọmọ káwọn náà wá kí wọ́n lè bá wọn mú fọ́nrán tiwọn náà. Bàbá ẹ̀yin ni wá ṣojú gọ́ọ̀mẹ̀ntì àbíbẹ́ẹ̀kọ́ láti United States of America nínú nǹkan tí wọ́n kà fún wa sí wọ́n ní wọ́n ti fi 50,000 naira ránṣẹ́ owó ìṣàgbéga àṣà ó wà lọ́wọ́ wọn báyìí ẹjọ́ bàbá mo fẹ́ kẹ́ ṣe kíní kan fún mi tá a bá ń ṣe calculation a máa ṣe percentage ẹ̀ pọ̀ mọ́ àbí náà tá a bá wo percentage of 50,000 naira 5,000 naira tí máa wà lójú ọ̀nà tí máa sọ̀rọ̀ máa rí ní o agent lèmi tí máa ta ilé ìtọ́ máa gbowó agent owó agent yẹn lèmi máa mú lọlé bàbá gbowó negotiable mo náà àgbọn àtẹ̀bá fẹ́ ṣùgbọ́n nínú ìfẹ́ kẹ́sí nígbà bíbí àjà kẹ́sí ní gbangba wáyà ẹ̀fẹ́ mi ní percentage yẹn ẹ̀fẹ́ mi percentage mo máa gba méjèèjì pọ̀ lọ ọyọ ẹ bá mi mú o ṣàrí ti fọ́nrán àṣàrí ti fọ́nrán àṣàrí ìkejì náà wà lẹ̀ àtúntò méjì ni wọ́n tó wọ́n ẹ wá fún mi ní percentage àkọ́kọ́ yẹn ẹ fún mi ní percentage àkọ́kọ́ yẹn yẹn bàbá ìjà kúrò tọ́ akọ̀wá rẹ̀ o percentage àkọ́kọ́ ẹ ṣàtìmú wa sábà kó torí àsìkò gbà wọ́n ti mú àkọ́kọ́ wá. Bàbá wàá ti mọ̀ pé ọmọ ògbóró làwọn ọmọ ògbóró ni wọ́n àwọn ọlọ́wọ́ sọ wípé wà nẹ̀gbọ́sẹ́gù fọwọ́ àṣà tàkọ́kọ́ àpọ̀ lórí àwọ̀ fọwọ́ àṣà ní tàkọ́kọ́ bàbá 100,000 mo fẹ́ gbà lọ́wọ́ yìí màá dẹ́ gba percentage 10,000 kí lẹ́ sà. Ẹni máa bá wọn sàwọn náà máa ṣiṣẹ́ lò. Oyá bàbá ẹ̀yin lẹ́yìn àkọ́kọ́ oyè wa gbé sókè ẹ̀sìn ẹ̀fìhàn àwọn ènìyàn bí ẹ̀fìhàn àwọn aláìwá bí ẹ ti rí iṣẹ́ níbẹ̀ yẹn ẹ ti rí bẹ́ẹ̀ oyè wa fi àwọn èèyàn bí fọ́nrán àṣà ni ó yàtọ̀ sáwọn èyí tá a máa yẹn ó yàtọ̀ sí ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn onímọ̀ ní àṣẹ rí ó yẹ fi hàn mí ṣé ẹ ti rí bí ẹ rí. ayé mo fà wọ́n ní ẹ lọ́wọ́. Jagun àṣà ó ti ẹ̀fẹ́ kí á wo tí wọ́n kọ sí ibẹ̀ ní òkòtò ayé entertainment àwọn ọmọ ṣàbátẹ̀ rẹ̀ tá a bá wọlé tí mo náà fi wá gbọ́n ẹ̀rí bàbá mi kò sí kékeré ìrìnàjò Èdùmàrè mọ̀jà ara ìfẹsẹ̀ sí mọ̀jà akọ̀nà sí bàbá kú òní ó ti jẹ. wọ́n ní fọ́nrán rẹ̀. gbogbo aláfojú ká o tún tún ká ní afojú ká tẹ̀lé wọn. èyí tẹ̀ tí wọ́n wọ òde tí mẹ́kẹ́ lè máa fojú ka owó. ẹ jẹ́ kárí ẹgbẹ̀rún mẹ́wàá ní kókóró ìwọ lọ lọ bí jagun ṣe tó ń bọ̀ náà. òkòlókò olókùnkùn rẹ̀ ọlọ́mọ tẹ́ wọn. ó ní òkú. owó ètò ẹfí wákàtí máa lò lè lórí yóò fi ta ẹgbẹ́ fúnra rẹ̀ ẹgbẹ́ yóò fi ṣe báwo ọmọ kí àwọn àtọ̀rọ̀ ń bẹ dàpọ̀ àbí ọmọ ṣiṣẹ́ rẹ̀ dáadáa méjì lè. òye wá fún aláìlú ọ̀dọ̀ wọn aláìlú ọ̀dọ̀ tó bọ́ máa lọ ṣe ti fọ́nrán àṣàlẹ̀ yẹn
bẹ́ẹ̀ ni wọ́n pé lè sílé ọmọ àwọn inú àdó ẹ bá mi gbà fún ọkọ yá fún wọn yàn. Bóyá kí òkòtò kó bá jàkàbá kó bá wọn gbé fún aṣà tán káwọn lọ bá kí ní ìtàn wá sí. ọ̀gbẹ́ni sọ̀rọ̀ bí lọ́wọ́ ẹ̀ kókó bí dáre. ẹ jẹ́ àpẹẹrẹ lòmíì tí ó kàn báyìí láti wọ́n máa ṣe ìfilọ́lẹ̀ fún wọ́n ní láyé kí bàbá wa àwọn ọmọ àkọ́kọ́ aláìlúwà tí wọ́n jẹ́ pẹ̀lú àwọn ilé ẹgbẹ́ ọjọ́ tòní kí bàbá wọn bọ̀ wá ọba àti ìka tó ṣe àkùfọ́ ọba wọn ní àwọn ọmọ àkọ́kọ́ tó mọ̀ bọ̀ wá ká wọ́n gbẹ́rùmí. ó kéré ọ̀rọ̀ sí ìfọ́tẹ́ kọ́kọ́ kówó náà bẹ́ẹ̀ gbogbo àtàkùn ọmọdé ìpèkì ní ìlú rẹ̀ gan ó sọ ni torí tó fi kéré ní àfihàn ọba sọ ní kalẹ̀ ní ó ti sọ náà. àwọn ọba àṣẹ ti ń ná owó ni o. owó tààrà àwọn kábíyèsí sì ń ná aláìlú àwọn ní 200,000 naira ló wọlé ló fẹ́ olúwo ti ní kó fún ọba. 200,000 tó bá tún tún bẹ́ẹ̀ lọ aláìlú sáṣẹ̀sì wọ́n á sẹ́kù 200,000 wọ́n á sẹ́kù gbogbo ilẹ̀ bá mi pàṣẹ ọwọ́ aláìlú wa. kábíyèsí ọ̀rọ̀ tó wà tó ọdún méjì ní lọ sí mábì lọ́wọ́ ọdún ẹni tí ìparí ẹ̀ nítorí ọmọ tí ó kọ́ lọ́wọ́ kábíyèsí sẹ́yìn ọmọ tẹ́ kó yìí kò lẹ́kọ̀ọ́ ádàbẹ̀ tó ní òkọ́ sẹ́ẹ̀tẹ́ tí bá padà lọ ní pé kábíyèsí ẹ̀yìn ni bí kábíyèsí dà òkòtò. Ìwọ náà ní kò tó gbà kó tó gbé lọ fún tó ń bọ̀ tọ́jú bá lọ́dọ̀ kó tó bọ̀ bá ká ti fi bọ̀. Báwo ògbóni ìpínlẹ̀ kan bẹ́ẹ̀ ló kó lọ ọ̀rọ̀ balẹ̀ látún lọ ìwọ náà gbèrú lọ́dọ̀ balẹ̀. àwọn sí ọ̀dọ̀ bàbá wa ìṣúná majesty ayọ̀dẹ abúlé olóṣèlú baálẹ̀ ayọ̀rọ̀ mákindé ẹ̀ṣẹ̀ kára yóò ayọ̀rọ̀ mákindé ẹ̀fọ́ bìdó ẹ̀fọ́ ìjìnlẹ̀ ayọ̀rọ̀ mákindé kára yọ̀rọ̀ ẹ̀mọ́ bìnú bí àgbà yín lákòókò látàárọ̀ gbogbo tó ó bí ọ̀ ẹmọ́ bí ká gbà yín lákòókò látàárọ̀ torí bàbá ó sì tó gba àmì ẹ̀yẹ bàbá aláwọ̀ tí aláwọ̀ mákindé wọ́n ti mú fún àṣà náà wọ́n sì fi àwọn èèyàn tí wọ́n wà ní orí kékeré ní wọ́n wá gbé sí ọ̀dọ̀ gbogbo ẹ̀wọ̀ nínú àṣà àti ìṣe wa olóò ní iṣẹ́ oko ẹ̀ṣẹ̀ ẹ máa fún wọn láàrọ̀ tí a rọ̀ lábẹ́ ìgbà fún wọn àtẹwọ́ fún ọ̀rọ̀ kòtò tó ti dún ó kù bẹ́ẹ̀ nẹ́tíwọ́pù ti dùn wọlé wọ́n ń gbé ẹ̀kú kí lọ fẹ́ fún wa fáwọn ọdún. ẹ bá mi pa àtọwọ́ fún wa lọ. ẹ ṣé mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ fi fún baálẹ̀ arọ̀rọ̀ ti Mákindé lágbára Olódùmarè àwọ́dù tí wọ́n fẹ́ gbé fún yín yìí
nígbà kẹgbà lékú lọ́wọ́. Àwọ́dù tí wọ́n fún yìí ẹ̀yin lè náwó sí àwọ́dù ilé ìbàdàn. Àwọ́dù tí wọ́n máa náwó sí fún ẹ̀yin náà má pè ní kẹwàá. Adúra wa nínú ni mo kí Òkòtó láyé okòwò iṣẹ́ nítorí ẹni tí kò bá ti fẹ́ kí àṣà àti ìṣe kó parun irú ẹni bẹ́ẹ̀ ó yẹ ká máa ṣe àdúrà fún mi. Àwa la ní àṣà, àwa la ní èdè, gbogbo tó jẹ́ ti àṣà pátá àwọn ẹ̀yà tó kù wọ́n máa ń yà lọ́wọ́ wa ni wọ́n máa ń gbà á lọ́wọ́ wa ni. Baálẹ̀ wọ́n ní Òkòtó láyé entertainment àṣà ìṣe àtẹ̀dè Yorùbá jẹ wá lógún, àṣà àti ṣe àti èdè Yorùbá jẹ wá lógún. Ṣàgbéga àṣà 2022 a fi àmì ẹ̀yẹ yìí fún èmi àpè báyìí torí ìtàkọ́ bẹ̀ mi ò ní fẹ́ pè bẹ́ẹ̀. Èmi àpè ní máa sọ pé His Royal Highness Ayọ̀adé Abíọ́lá Olúṣẹ́gun baálẹ̀ Arọ̀rọ̀ Mákindé. Wọ́n ní kí á gbé àwọ́dù yìí fún yín bàbá ní agbára Olódùmarè. Àwọ́dù tí ẹ̀ ń gbà báyìí ẹ̀ ní gbà kẹfì sọmọ nù, ẹ̀ ní gbà kẹfì sọ aya nù. Àbúrò yín kò ní dágbére báyìí, àwọn ẹ̀gbọ́n yín náà tẹ̀wọ̀n olùdú wọn ní dágbére báyìí. Lágbára Olódùmarè owó ni wọ́n fi ń lo ilé ayé. Olódùmarè àtúbọ̀ tó mú owó àtàrí ajé sí i. A rí bẹ́ẹ̀ a ṣe bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ a ti ṣe òun bẹ́ẹ̀. Ẹ bá mi pa àtẹ́wọ́ fún wọn. Àwọn ọ̀dùn àkọ́kọ́ nìyẹn. Ẹ̀yin olóyè ẹ dákun ẹ má bínú ẹ rántí fèmí lọ́wọ́ mi ò bínú. Ẹ ò gbọ́ orí ìbà lọ́dẹ ẹ̀yìn àdúní lọ kábíyèsí mo forí balẹ̀ lọ́dọ̀ ọba. Ọba tó àpèkẹ́ lè ní òfojú ọba kò dá rọ́bà sí ìjọba pa. Èmi ò lórí adé tí ọba máa gbà mí láàyè ọba tí ẹnu kan. Àpèkẹ́ ọ̀gbọ́n orí ìbà lọ́dẹ ẹ̀yìn àdúní lọ lè máa gbé láti bẹ̀rẹ̀ ọjà rẹ̀. Mo ṣe bàbá lọ́gbà ní ìtọ́sẹ̀ o, ìbà àgbàlagbà káwé tọ́sẹ̀ o, ìkúnlẹ̀ lọ́wọ́ kígbà wá, ìdọ̀bálẹ̀ sálọ́wọ́ kígbà wá. Àpèkẹ́ òkú mọ̀ wà níta o, ọmọdé ọ̀làjọ́ ọmọ ọba tí ń fẹnu kan, gbogbo ẹgbẹ́ tẹ́tí sọ́dúnrún tẹ̀síkẹ́ èyí ká. Ọlọ́dọ̀ ìpàdé òun rẹ̀ kúkú òun, mo ṣe bàbá fífẹ́ nílẹ̀ yìí o. Ìkúnlẹ̀ lọ́wọ́ sí bàbá, ọ̀dà lọ́yẹ̀ jẹ́ ṣẹlẹ̀ ìdá ìdúró. Gbọ́ ọmọ yẹn á máa bọ́lù ọjà rẹ̀ bàtà lè ní jọ ọmọdé ọ̀la. Àpèkẹ́ òkú ọmọ forí balẹ̀ lọ́dọ̀ àdúgbò lọ. Òkòtó láyé ọba rẹ̀ mọ̀ gbà fún ọmọ àkọ́ àṣẹyẹ. Kò ní rẹ̀ agara ẹ̀jẹ̀ dùn mọ́rẹ̀ ọba. Òkòtó láyé o. Òkòtó lé ọmọ ìlú Ìbàdàn. Ìbàdàn ọmọ agbọ́dọ̀ fọmọ́sà. Ọmọ agbọ́dọ̀ yàgò yàgò nílẹ̀ agara ẹ̀jẹ̀ dùn mọ́rẹ̀ ọba ẹ̀ta lóbi yàrá òkòtò. Adéyínká Adésínẹ̀ àkọ́fẹ́ ọba wọlé afẹ́kọ̀ ọba wọ́n sì mọ́ kí bàbá mi olóòjọ́ ọmọ akọ́síkalẹ̀ ìwáṣọ ọ̀wẹ̀ kò dé wọn kì í jẹ̀dá ọ̀làdẹ̀dẹ̀ wọn kì í jẹ́ òrófó ẹ̀sà àbámọ́rẹ́ ẹ̀tọ́ lọ́nà ògbẹ̀lá tó lójú ọmọ alọ́tíwẹ̀ bí òògùn bí bàbá ní bálásọ àrẹ lógúnlógún bí ti ajá wọn fi ìdájọ́ àmúpẹ̀kùn nílé bàbá tó bí yín lọ́mọ bí bàbá ẹ̀yìn bálásọ òfin lọ́gbọ̀n bí ti ajá ìdájọ́ àmúpẹ̀kùn nílé bàbá tó bí yín lọ́mọ. Kí ni wọ́n lásọ àmúpẹ̀kùn? Èdè àwọn ajá lásọ àmúpẹ̀kùn ni wọ́n fi fẹ̀yìn
Thank
mo kí yíká àbùkù onígbàgbé nítorí lọ èkó ní pápá ní àbẹ̀kẹ́sẹ̀ wo lọ́dọ̀ ìgbà àbùkù onígbàgbé ọlọ́run onígbàgbé lẹ́kú ẹ̀yìn ní mo gbẹ̀dọ̀ kù bí òògùn lọ. lágbára Olódùmarè orí àbẹ̀rẹ̀ kò ní gbóná mọ́ ní bákan náà mo kí ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin olóyè pátá ni mo kí ó kàn dùn ní díẹ̀ pé inú gbọ̀ngàn yìí ti fà díẹ̀ kẹ́ tó fún mi lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ lórí àṣà nítorí wípé tí a bá gbọ́ lẹ́nu ó ṣeéṣe ká má gbọ́ mọ́ kìí ṣe ti kú kìí ṣe ta àìsàn kọ́ ṣùgbọ́n ṣe ṣe ká mọ̀ lórí ọ̀fẹ́ ká tún péjọ báyìí mọ́ ká kí gbogbo bá tún jọ wà bákan náà mọ́ kò jẹ́ ẹ̀dùn pọ́sibú ká tún jọ pé padà báyìí mọ́. Mo kí òkùnkùn láyé ó kú iṣẹ́ takuntakun tí ó ń ṣe. Lákọ̀ọ́kọ́ tí a bá ń sọ nípa àṣà àti ìṣe àṣà wa nílẹ̀ Yorùbá tí a bá ní káwò ó ti rẹ̀ gan àṣà alásàlókù tí à ń lò nílẹ̀ Yorùbá kí dẹ̀ ni tí ó bí eléyìí ìfẹ́ ló sọnù ọ̀nà owó ni ìfẹ́ fi gbà sọnù àwọn òyìnbó ni wọ́n sọ ìwé àti olórí báyìí ni wọ́n sọ wá di ọ̀tá ara wa ọ̀nà owó ni wọ́n fi gbà fi sọ wá di ọ̀tá ara wa wọ́n gba àṣà tiwọn kúrò lọ́wọ́ wa wọ́n wá gbé tiwọn lé wọn lọ́wọ́ èyí tẹ̀mí bá gbà ó àtakò èyí tí àwọn bá gbà nítorí ìdí èyí ìfẹ́ máa sọ̀rọ̀ láti bẹ̀. Àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì wọ́n sọ wípé ìfẹ́ ni Ọlọ́run bákan náà ni àwọn ẹlẹ́sìn Mùsùlùmí wọ́n sọ pé ìfẹ́ ni Ọlọ́run
nínú ìṣẹ̀ṣe náà ìfẹ́ kan náà ní ọlọ́run ṣùgbọ́n ìṣẹ̀ṣe yẹn làwa rí bí nǹkan burúkú ó àwọn òyìnbó fi gba àṣà wa lọ nítorí nínú àṣà tiwa ni ìṣẹ̀ṣe yẹn wà nítorí náà Yorùbá ló ní kí á wọ aṣọ tó bá ara mu ká lo ìlẹ̀kẹ̀ tó bá ìgbà mu ṣùgbọ́n tí arákùnrin tó jókòó tó bá lo ìlẹ̀kẹ̀ sọ́wọ́ lónìí lọ́la a máa rẹ́ tó máa kù níjà pé tó o ti gbowó òsàn ni àbó o ti di bàbá aláwọ̀ ni níwáyé àṣà wa ni ká fi ìlẹ̀kẹ̀ sọ́wọ́ kí kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tó o bá di owó òsàn tàbí o ti bàbá aláwọ̀ kó o tó máa lo ìlẹ̀kẹ̀ a ti wá rí bí àwọn bàbá aláwọ̀ rẹ̀ a ti ń wò wọ́n bí èèyàn burúkú ẹni tó bá ti wá fi ìrẹ̀kẹ̀ sọ́wọ́ a máa fi wọ́n lé babaláwo nínú babaláwo èèyàn burúkú bẹ́ẹ̀ nínú babaláwo èèyàn gidi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló sọ wà nínú ẹ̀sìn Islam àti ẹ̀sìn Kìrìsìtẹ́nì ṣùgbọ́n tó mú mi máa yà bàrà ni wípé wọ́n wá láti gba nǹkan tiwa lọ́ni tí wọ́n bá máa kọ́ àwọn ọmọ wa ní èdè àbí ní ẹ̀sìn wọ́n á fi èdè wa kọ́ wọn ṣùgbọ́n tó wà nínú èdè wọn tí wọ́n ń gbé bọ̀ wá wọn ní ìlú fi kọ́ wọn kó wà nílé wọn ṣùgbọ́n àṣà wọn yẹn ṣé wọ́n lò ó wọn ò ní ìlú bákan náà ní nílé ìwé tó bá máa kọ́ wọn nílé ìwé sí èdè òyìnbó wọ́n fún wa ní education la máa lò wọn ò ní lójú Yorùbá kábíyèsí ìjẹ́ lálàyé kẹwàá lálàyé lédè ìlú Yorùbá ò lọ lálàá ìyìnbó ẹ̀lọ́ rẹ́gísù ẹ jẹ́ ká tẹ̀lé àṣà wa bí wọ́n ṣe ń fẹ́yàwó nígbà tí wọ́n fẹ́ ìyàwó nígbà tí wọ́n fẹ́ ìyàwó kì í wá ní ilé lọ́sàn gangan ṣùgbọ́n nísìn ọ̀sán gangan ni tẹ́ bá dẹ̀ wọ inú àṣà Yorùbá nínú ẹ̀sìn Yorùbá tí wọ́n bá máa bọ òrìṣà àwọn òrìṣà kan wà wọn ò ní bọ́ nínú òòrùn máa lọ rẹ̀ kí wọ́n tó bọ́ ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ ká rí ẹni tó bá ń wọ aṣọ ìbílẹ̀ wa gẹ́gẹ́ bí èèyàn burúkú ẹ má jẹ́ ká rí ẹni tó bá ń wọ ìrẹ̀kẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́bọ ẹ má jẹ́ ká rí wọn bẹ́ẹ̀ ìmúra wa oòrùn láwùjọ káwọn sọ àsìkò kí àwọn ìyá wa kọ́ lókè tó bá ìdààmú ká sọ ìgbé abínibí wa sí ọmọ wa ká má wọ aṣọ tó fi ara lẹ̀ tó jẹ́ kí a máa rin ìhòòhò tábà wọ kẹ̀kẹ́ káwọ kẹ̀kẹ́ kò sẹ̀dìgbà tá a bá tó gbé sókòrò síbẹ̀ bẹ̀rẹ̀ ká tó sókè màá dábò nígbà èso ìrìn. èmi tí ẹ kọ́kọ́ wò pé màmá ti bá pé wọn 500,000 mo fẹ́ gbà lọ́wọ́ wọn ṣùgbọ́n bó kò tó ṣe bá mi sọ tó ní 1 million ní gift gbà èmi ò wá fẹ́ lọ síbẹ̀ púpọ̀ jù kí lè fẹ́ bá mi fi lọ́ọ̀kì bẹ́ẹ̀ ẹ ti fẹ́ sáré ṣe ní ẹ̀mí. mẹ́wàá mọ́kànlá méjìlá ọ̀gá lábẹ́ pọ́sì ọ̀gá mélòó ni ká. méjì ló wà bẹ́ẹ̀. ẹ̀ka gbogbo ara yín ni. ìwọ wọ́n ti mọ̀ pé méjìlá ní gbogbo ara obìnrin. ìwọ ẹ̀fọ́yà ẹ̀ mọ́ pé. ẹ̀fọ́yà wọ́n ní sọ ẹ̀ka ẹ̀fọ́yà. méjì ni méjì sáàmì ìṣòro kò ní ìgbà tí a bá ṣẹ̀ṣẹ̀ pariwo bẹ́ẹ̀ bá fẹ́ kó máìkì lẹ̀ á gbé ilẹ̀. àbọ̀ ọ̀tẹ̀ tó ọ̀la ẹ̀ mo lè tọ̀ wálẹ̀ fún yín. òkòtò tó pè yín máa ń tẹ̀ tó ọmọ ọ̀tẹ̀ tó. bó bá ṣe pé ẹ̀fẹ̀ pa láriwo káwọn ọmọ bẹ́ẹ̀ ti tó ẹ̀jẹ̀ náà. mo fọwọ́ bura ẹ̀kan sọ fún mi létí yóò sì mọ láàrin ìlẹ̀ àti ilé àtòkò ìpàdé síta. ọlọ́run ní jẹ́ bámi tó tí òun síwájú wọn kọ́kọ́ máa tó èdè lọ. bámi tó tí òun síwájú ọ̀pọ̀ tó lè wà owó ilé ìṣòro tí láti ọ̀gá bámi
ẹ̀tì kọ̀kọ́ tó pé mẹ́wàá ẹgbà tó ètò lọ. kákọ́kọ́ gbogbo sílẹ̀ kátó wá bọ́ sí àtẹ̀kùn mi. Tàtó bọ́ sátọ̀ lọ. wọ́n rà tó bọ́ bá mi pa ẹ̀rọ tọ́wọ́ tó ń sẹ́ kò ní gbà bẹ́ẹ̀. kò pè mí gan wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àní ẹ̀kọ́kọ́ tó pé mẹ́wàá tó pé mẹ́wàá lọ. bóyá máa mi ọ̀rẹ́ yín yẹn dà pé wọ́n lọ sẹ́yìn ẹni wọ́n bọ́ta máa mi ọ̀rẹ́ yín tọ́jú wa kódà kò dá o owó àsìkò kọ́lé ẹgbẹ́ jáde wọ́n bọ̀ wọ́n ti pa búrẹ́dì yìí. kí ló kọ́ káfíńmá ìdìbò wọn. ìyá wa Mrs. Bámidélé níbi kíbi tí ẹ bá wà ọjà kò ẹ̀rọ ìṣó wa ní àmì àṣà wa. ilé ìgbà fún ọ ló máa jí náà á ṣiṣẹ́ fún ọmọlẹ́ rẹ̀ nílẹ̀ Yorùbá ẹ fi hàn wí. ní kò sì pa òbí ẹni ayé fẹ́ dà lẹ́rù. Òkòtò ìpínlẹ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àtijọ́ sọ ilé ìtẹ́lẹ̀ jìnà síbí. ìpẹ́ tọmọtọmọ là fọlọ́mọdé tìgbòtìgbò làárọ̀ tí ègbó tọmọtọmọ là fọlọ́. Tó ṣáà akíkọ̀ọ́ àwọn olóyè àṣà tí wọ́n ti wà lé ọ̀rọ̀ láti ọ̀rọ̀ ìyálòpọ̀ àṣà jágbó àṣà. Àṣà àtẹ́wọ́ ọmọ òṣìṣẹ́ sọ́dà. àwọn ọmọ òṣìṣẹ́ sọ́dà. Ọmọ òṣìṣẹ́ sọ́. òun ẹgbẹ́ sá lọ fókè. Ẹ ṣeun adúpẹ́ o. Nígbà yìí àwọn àgbàdo. àmì ẹ̀yẹ ṣàgbéga àṣà 2022 tí a fi dá bàbá wa Alhaji Ọlá Ìdíkiri Síyù Àkànní fún ìgbàlérò gbígbéga àṣà ní ilẹ̀ Yorùbá lápapọ̀ àti ní gbogbo àgbáyé kò ní fọ lórí o kò ní dùn ní lọ́dọ̀ o èyí tẹ́ ẹ tún gbà nígbà tẹ́ ẹ tún lò lóòrè ọlọ́wọ́ tó kọjá owó tó kan lẹ́sìn o ọlọ́wọ́ sàánú yìí o gbogbo èyí tẹ́ máa bá wọn kẹ́yìn náà ọlọ́wọ́ adó tì í láwọn ọlọ́wọ́ dáàbò àti ìlà àrẹ̀dá nílẹ̀ sí. Báàbí ẹ̀rọ tó fẹ́ máa ṣiṣẹ́ fẹ́ máa lọ ẹjọ́ kí máa lọ ẹ̀dá mo mọ̀ kẹ̀kẹ́ ní ìsákọ̀ òkókó donation ọ̀dà. Díje ìjábọ̀ wọlé lẹ́ẹ̀kan sí ilẹ̀ bí mọ́tàjì ilé olúkòkè nílẹ̀ Ìbàdàn ṣáájú fún gbogbo olówó nílẹ̀ Ìbàdàn mọ́tàjì tẹ̀sílílẹ̀ olúkòkè akéyíkábọ̀ sí àlọ́ káráyò lókun ọ̀fẹ́ là kí àwọn bàbá yìí orúkọ jagunjagun àwọn bàbá yìí òkìkò òní bàjẹ́. ìwòrán rẹ̀ ò ní lè mú mi láéláé àlàó bá mú mi lẹ́yìn. Ẹ̀dá ọ̀gá ẹnu wà. Òkùnkùn yẹn sí wa bí o. Hello sir. Ọlásùnbọ̀ Azeez. Àmọ́ ní sọ pé mi sí àwọn àdìmọ́ sáré jáde ni o. Mo mọ̀ pé ó pè mẹ́wàá. Mo kò first half ní ẹyìn second half. ẹ̀rọ òwò síbi ẹ̀rọ òwò síbi ẹ̀rọ òwò síbi. Sọ bóyá máa pè ilé tán. Ọ̀pọ̀ níbi 1,000. Wọ́n ti mú sky fọmọdé o, ẹni fukudi, ẹni fẹ́rànjì, ẹni fẹ́sọ̀dé, àníkún owó, àníkún ọlá, àníkún ọ̀la, àwọn eléyìí, tó bá bẹ̀rẹ̀ kí ní ìlẹ́gbọ̀n ọlọ́run olóòníṣe òun, oníṣíṣe òun, wọn ní dídó ọlọ́láhùlà, ọlọ́tọ́lọ́tọ́, ìlà láìlà lẹ́yìn lásán. Òkòtò olúgbòde fámẹ́sì. fún arábìnrin Fọlápọ̀ Ẹ lọ dúró sẹ́gbẹ̀ẹ́ wọn. fún ìmọrírì gbígbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. ẹ ṣeun ìyá wa
òkòtò láyé. A kí ìyàwó olóyè ọ̀mọ̀wé. A gbé àmì ẹ̀yẹ fún bàbá wa comrade Ọlátúnjí Fatai gẹ́gẹ́ bí fún ìmárìrì gbígbéga àṣà nílẹ̀ Yorùbá àti gbogbo àgbáláyé. So Ọlọ́run ní jẹ́ kí ọjọ́ ìbànújẹ́ àbúrò fún yín. Ìtẹ́ ẹsẹ̀ lónìí àbùdọ̀ sẹ́mi tówó tọmọ tàlàfíà tó bá lè rọ̀ ní gbogbo ìgbà Ọlọ́run bọ̀ nípa àṣà ilẹ̀ Yorùbá jẹ́ òsì nípa àwọn náà jẹ́ bẹ́ẹ̀ láwọn ọlọ́run lápò àtà ìgbà ẹ̀ṣẹ̀. Ẹ̀kọ́ Ìbàdàn ní ẹwà ń fẹ́ gbígbẹ̀ ní gbígbẹ̀ Ìbàdàn ni wọ́n tó wọlé ìpolówó ìfọ́kọ̀ Ọlátẹ́jú kò ṣe náà nígbà tó ti lọ́kọ̀ yéé tí yóò ní Ọlátẹ́jú kò sí ẹgbẹ́ tí fọ́ọ̀rọ̀ wọ́n ìfọwọ́ ẹgbẹ́ tó wà fọ́ọ̀rọ̀ lónìí ó ti ní bàtàn mú ẹtọ́ wà wọ ìkó náà nígbà ẹ̀kọ́ sọ yẹ mo fẹ́ fi mọ ìjókòó máa gbà mí lórí ọ̀yà kó wà láàrin ẹ̀yà tòkòtò ṣùgbọ́n táwọn ní parọ́ olówó wa ọ̀yà ẹgbẹ́ ìgbà adébí àwọn tá a tẹ̀lé lọ́wọ́ àwọn tá a tẹ̀lé lọ́wọ́ àwọn kékeré láti wọ̀ kékeré ọmọ bàbá wa lọ ló bá bọ́ sáré yìí máa ń ẹ̀yẹ ṣàkóso ní ti ẹ̀yẹ ẹgbẹ́ dání. ọ̀dà bẹ́ẹ̀ gbogbo bá ṣe lé di àná bí ẹ̀ka àgbẹ̀dá ẹ̀rọ ìṣàkóso ní ṣé bàbá nìkan lélẹ̀ ọ̀dà. entertainment àṣà ìṣe àti èdè Yorùbá jẹ wá lógún. Sàbẹ̀gàsà 2022 wọ́n ní ká fún Ọmọbọ́láńlé Àṣàkẹ́ Ọlátẹ́jú wọ́n tó wá fi àmì kéékèèké kan sí wọ́n wá pé wọ́n ní ká fi dá wọn lọ́lá gẹ́gẹ́ bí ẹni tó mọ rírì àṣà tó dẹ̀ ń ṣègbè lárugẹ fún àṣà. Iléeṣẹ́ Òkòtó láyé wọ́n ní ká mọ rírì yín pé kájọ máa gbé àṣà ga kájọ máa ṣe àgbéga àṣà. Ṣé ẹ tẹ̀síwájú láti máa gbé àṣà ga àbí bẹ́ẹ̀ ni tẹ̀síwájú? máa tẹ̀síwájú. Nítorí pé àṣà tí ṣe wa kí ló gbọ́dọ̀ ṣe? gbọ́dọ̀ máa lọ sókè. Ó gbọ́dọ̀ máa lọ sókè kó dẹ̀ jẹ gbogbo wa lógún. Ẹ jọba mi ṣá arábìnrin Ọmọbọ́láńlé Àṣàkẹ́. Wọ́n ti ṣojúṣe wọn àti wọ́n fi gbé ilé lórúkọ elédùn tó ṣẹ̀dá adẹ́dàá àkọ́dá tó ṣẹ̀dá gbogbo wa ló fẹ́ máa tẹ̀síwájú ní orin àkókò tí ẹ gba àṣà ilé yìí ilé yìí ò ní dojúrú ọmọ ò ní kú fún yín ẹ̀ẹ́dẹ̀ níbi àròkà gbogbo ayé gbogbo tó wáyé kéjọ lẹ́nu wọn ní kéjọ fún ìbànújẹ́ fún yín láṣẹ ìmọ̀ rẹ̀ gbogbo àtàrà bí ìbànújẹ́ òkú wọlé nǹkan ọ̀kan wa. Rírì yín fún gbígbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ wọ́n rán fún yín ní oyè omidan àṣà tẹ̀túbọ̀ máa ṣe àgbéga àṣà dáadáa. Orúkọ omidan àṣà fún ọdún 2022 láti iléeṣẹ́ Òkòtó láyé òun náà ni ọmọ omidan Akínníbọ́ì Àṣàkẹ́ Ọlábísí wọ́n náà fi dá yín lọ́lá pẹ̀lú àṣẹ ọlọ́run ọlọ́lẹ́dùnmarè tó dá ọjọ́ ìní àkókò tẹ gbà iṣẹ́ yẹn máa lọ síwájú ilé yóò ní dojúrú ọ̀dẹ̀dẹ̀ yẹn á tòrò nìmìnìmì bí omi àfi òwúrọ̀ kan ẹ̀mí jábọ̀dú àgbà gbogbo omi tí ẹta lórí tẹta gbogbo dé wọ́n túbọ̀ máa tẹ̀síwájú iléeṣẹ́ Òkòtó láyé kan àwọn náà máa tẹ̀síwájú ẹ̀kú oríire mo bá yín dúpẹ́ gbogbo ẹ̀yin abọ́rírì rẹ̀ pátá orí òní wọn lọ́dẹ̀dẹ̀ tí yín náà láṣẹ ìgbìmọ̀ rẹ̀. Àlàó bá mú àtàwọn ọlọ́lẹ́ka àlàó bọ́lá àrùkù ní ìdí. DJ ẹgbẹ́ tí ó ń bẹ. ó ṣe ọlọ́run ọ̀pọ̀ tí kì í ṣe ọ̀gá tí kì í sọ̀rọ̀ àlẹ́nu ọ̀gá tí kì í sọ̀rọ̀ àlẹ́nu ìṣẹ̀lẹ̀ ọ̀gá lọ́wọ́ sí ọ̀gá àdúrà ó bá mi àmì owó tó ń mú ní èmi.
wọ́n yẹ support àwọn wọ́n yẹ dákun wọ́n yẹ jókòó 20 wọ́n di 12 wọ́n di 12 wọ́n di 12 yàrá wúwo bá wọn yẹ jókòó 20 ó sì ní àmì àwọn fúrọ́sì wọ́n di 14 náà wọ́n di 14 ó di 6,000 gbogbo báwọn lọ sí ọgbọ́n wọn fà. àwọn ti fowó rẹ̀ ìyálàjà ọ̀yà ẹ̀dá sí i. ọdún tó 14 láṣẹ wà 14 láwà 42 ọ̀gá 47 yàrá wọ́n wà ẹ̀yìn ẹ̀sìn kẹta mọ́ ọjọ́ tó pé ojú omi tí yìí ẹni owó tí ò ẹni fi yí ṣàwátì láwùjọ bẹ́ẹ̀ ni yóò rí owó tí ìfowó wà lọ́wọ́ rẹ̀ ẹ̀ka sì ní owó tí wọ́n kọ̀ ẹ̀kọ́ sì ní owó àbí lẹ́ẹ̀kọ́ owó tó ẹ̀kọ́ tó tó bí ẹ̀ ó sì fẹ́ tó owó program gbọ̀ngàn sí ẹ̀kọ́ náà lè ta. Ẹ̀sìn bá gbélé wọ́n ní. Àbúrò ọ̀la àpọ́sẹ̀lẹ̀ Òkútúláyé entertainment wọ́n ní àwọn ọmọ oríire yìí fún gbígbé àṣà ìṣe àti èdè Yorùbá lárugẹ gẹ́gẹ́ bí ó ṣe jẹ iléeṣẹ́ Òkútúláyé náà lógún sàbíkà àṣà ọdún 2022 nílé yìí wọ́n ní àwọn fún yín ní àmì ẹ̀yẹ yìí fún gbígbé àṣà lárugẹ pé àwọn túbọ̀ fẹ́ kẹ́ máa tẹ̀síwájú bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ ṣe máa tẹ̀síwájú inú yín dẹ̀dọ̀ sí àmì ẹ̀yẹ yìí wọ́n ṣàlàyé yẹn èdè Yorùbá kọ́ nítorí ara tá a fẹ́ gbé lárugẹ òun náà wọ́n ṣàlàyé yẹn lórúkọ Ọlọ́run àlèpélédè tiwa ẹja máa ká má máa ṣe àmúlùmọ́lá èdè wa nítorí ọjọ́ ọ̀la wa ìlú tí yóò bá parun èdè àti àṣà náà máa kọ́kọ́ gbà lọ́wọ́ wọn orílẹ̀-èdè tiwa ò ní parun àwọn ọmọ wa náà ò ní parun iṣẹ́ yìí ò ní parun àkókò fẹ́ gba àmì ẹ̀yẹ yìí ẹ máa ní ìtẹ̀síwájú lóore ẹ ní yàgò ọmọ ẹ ní yàgò ọṣẹ́ ẹ ní yàgò owó olórí ò ní yàgò lọ́dọ̀ tí ìgbéga ní òun jẹ́ tí gbogbo àwọn tó wá tẹ̀lé yìí tọ́fẹ́ yìí fẹ́ ìdòwò àti ayọ̀ òun àwọn náà máa bá nínú ayé wọn láti àkókò ìlọ gẹ́gẹ́ bí orúkọ sàgbéga àṣà ilé tí náà wọ́n ga ọ̀nà yá máa ga iṣẹ́ yá máa gbòòrú lọ́la elédùn àlókè àṣẹ bẹ́ẹ̀ àárín bẹ́ẹ̀ òbí ẹ̀kọ́ orí ìyá wa.
gba ẹ̀ka wọ́n ní àwọn ìṣòroṣo ó fi ara láròó wọ́n fẹ́ máa jẹ́ àbájọ bàbá alájọ ọmọ ní babaláwo ẹ̀bọ yìí máa fọ́sáwó wọ́n ní pé àwọn mi wọ́n ní ká sòwò ojúmọ́ apá ọ̀rọ̀ ló bá wù lágbàdá wọn fojú kọrọ wọ́n lè gbóòdò lẹ́nu mi bọ́ọ̀lù ká mi jáwó òkè kí n má jáwó sọ pé mo wá àkọ́tajà àkọ́tẹ̀rán ewu níta gbọ̀ngàn lórí ẹjọ́ wọn ni mo ló ká àwọn lọ ọkọ̀ lásàdé ìlú ti bá dé lọ èyí bó ti má dùn lẹ́nu mi yìí bá sọ wọlé sí kálábà ìṣù àwọn àwọn olùgbòho àwọn